Hmm, mẹ́wàá ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ọmọ Yorùbá tá a sì fura tó sì jẹ́ pé ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ gan-an ni tó yẹ ká mójútó. Kí wá ló ń ṣẹlẹ̀ gan-an? Ẹ máa bá mi ká lọ. Mo gbéra pa láti ìlú Ìwó nílùú bàbá àti ìyá mi láti lọ pàdé bàbá wa the Grand Chief Imam fún gbogbo ìlú Ìwó pátápátá káfàtà láti lọ pàdé wọn kú àbọ̀ láti ìlú Mẹ́kà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà tá a lọ pàdé bàbá Imam ọ̀hún rèé? Nígbà tí a wọ ìlú Èkó, mo ti rí bí gbogbo ẹ̀ ṣe pé ọrọ̀ ajé ń bẹ ń bí ní gbogbo ẹ̀ sọ ṣùṣùṣù ní hó yànyànyàn lóníkálukú ń lọ ní ń bọ̀. Ìlú Ìkẹjà ń bí tá a wà yìí fún gbogbo ẹni tẹ́ bá ti pẹ́ ní ìpínlẹ̀ Èkó dáadáa bẹ́ẹ̀ tẹ́ máa ń lọ bẹ̀. La bá ń lọ. Ṣùgbọ́n tó ṣe mí lè mọ̀ ni wípé mo rí pé ìpínlẹ̀ Èkó oríṣiríṣi ẹ̀yà, èèyàn, èdè, onírúurú iṣẹ́ ní ń lọ níbẹ̀. La bá ń lọ. La bá wọ àsúnmọ́ pápákọ̀ òfurufú àti súnmọ́ bẹ́ẹ̀ rí pé bẹ́ẹ̀ là ń súnmọ́ yìí. Àsúnmọ́ pápákọ̀ òfurufú díẹ̀díẹ̀. Kí á ní tó ṣẹlẹ̀ gan pàtó tó jọ mí lójú tó ń ṣe mí ní hàhín níbi tá à ń lọ ẹni pé lára nǹkan tí mo kọ́kọ́ ṣàkíyèsí nígbà tí a wọ ìpínlẹ̀ Èkó ni pé mo rí pé ìwọ̀nba èèyàn péréte ní ń sọ èdè abínibí wa tó jẹ́ Yorùbá. Kò tí ì kọ mí lóminú, kì í bà ń lọ́kàn jẹ́, kò tí ì tu nǹkan kan lára mi. Àṣà ń lọ. Èròǹgbà tèmi ni pé kì í kú sí pé ìpínlẹ̀ Èkó kì í ṣe pé ọkàn jẹ́lẹ̀ Yorùbá ni. Ó sì jẹ́ ibùjókòó ọrọ̀ ajé tó tóbi jù nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè yìí. La bá dé pápákọ̀ òfurufú Murtala Muhammed. Ibẹ̀ la dé ẹ̀rí pé ti dá wa dúró. Iná tí máa ń mú yàn lẹ̀ bá a ṣe débẹ̀. Àṣà ń wo iye Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ṣe pè mí pé ará oko tí ò lajú kò sì bà á lọ́kàn jẹ́ torí pé nígbà ayé àwọn baba ńlá wa náà inú oko ní ènìyàn gbé kó tó di pé ọ̀làjú dé kò sì bà á lọ́kàn jẹ́. Báyìí la ṣe ń wọlé o. A bá wọlé o. Wọ́n ní ká wọlé, la bá wọlé, la bá ń lọ. Ṣùgbọ́n bí a ti fẹ́ wọlé nǹkan àyèfí kan ṣe mí ni pé ẹni tí ó fẹ́ ní a wọlé lórí nǹkan ilẹ̀ Yorùbá kọ́ sọ Yorùbá sí a o. Ọ̀sà da gbogbo ẹ̀ bolẹ̀. Ní kí ni gbogbo pátipàti sẹ́yìn sọmọ adúláwọ̀ ni àbẹ́yìn sọmọ káàárọ̀ òjíire. Àwa ni akíní kan àṣàṣìn tí wọ́n máa ṣe ń bẹ̀ bàbá ni a wọlé. Ìyẹn tí ń na owó sí a náà kàkà tí ì sọ èdè abínibí wa tó jẹ́ Yorùbá òun náà dá Gẹ̀ẹ́sì bolẹ̀ bí ọ̀pẹ rẹ̀. Ọ̀dà ẹja máa tẹ̀síwájú. La bá ń tẹ̀síwájú, la bá ń lọ o. Gbogbo pápákọ̀ òfurufú ibẹ̀ náà lè wò. La bá ń lọ bá tún wọ́n máa fowó dára bí yìí o. Ẹnìkan bá ní kíni àfowó dára. Tọ́ ọ bá débi tí èsì tọ̀dọ̀ wa ń bí ó rí bẹ̀bẹ̀. La bá débi táwọn èèyàn bá wà o. Ẹni tó wá ṣe á lè mọ̀ ni pé lẹ bá rí tá a bá rí lé èèbó ni bí ọ̀pẹ rẹ̀ bá a rí lé èdè Gẹ̀ẹ́sì. A sì ń béèrè lọ́wọ́ ẹnìkan pé ẹ dákun kíní kan la bá rí ẹ dákun ìlànà lójú yín yìí ìyá wa ẹ sọ Yorùbá sí à. Ọba kú ẹ̀rìn pé ẹ̀yin aráàlú òkè ni ìlú òkè làwọn ìlú yòókù tó jẹ́ ilẹ̀ Yorùbá ibi abádéré o. Àwọn èèyàn wa bá bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tá a gbé lọ́wọ́ o. Nígbà tí ó ti aṣọ bàbá ọmọ Yorùbá tó kọjá tó dé tó gẹ fìlà lónà bá tún da èdè Gẹ̀ẹ́sì bolẹ̀ ní bá jọ ń sọ èdè Gẹ̀ẹ́sì lónìí. Ṣé Yorùbá lélẹ̀ àbí àdàmọ̀ndì? Mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá Ọlọ́run fún wa ní nǹkan ilẹ̀ Yorùbá o. Elédùà ó sì ṣàánú wa. Àmọ́
gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo lórí ẹ̀rọ ayélujára ní tó ṣe ń lè mọ̀ ni pé gbogbo bí Ọya ti ṣiṣẹ́, gbogbo bí Ọya ti sọ̀rọ̀, a sọ̀rọ̀ mi gbogbo bí tẹ́ ń wò yìí èdè Gẹ̀ẹ́sì ni ẹ ń sọ sí àwọn gbogbo ẹ̀ tá à ń pàdé ààrẹ ní àkàtì ń sọ Yorùbá. nítorí wá sáré mọ̀ ni pé Haúsá àwọn bí ẹ̀yà Ìgbò kankan ló pọ̀ jù tá à ń bá pàdé, kódà bí a ti lọ jẹun tá a bá pàdé nù. Gbogbo àwọn kinní tí wọ́n fi mọ́ bí bọ́ọ̀dù àbí kinní àwọn kinní tí wọ́n kọ kan sí pé ọ̀nà báyìí lẹ́lọ báyìí lẹ́gbà ìrìnrìn èdè Yorùbá kan báyìí bẹ́ẹ̀ èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi kọ gbogbo ẹ̀ lónìí tó sì jẹ́ pé ó yẹ kí wọ́n kọ́ èdè Gẹ̀ẹ́sì lẹ́gbẹ̀ẹ́ kan èdè Yorùbá lẹ́gbẹ̀ẹ́ kan. tẹ́ ẹ bá dé ìlú Turkey, tẹ́ ẹ dáwọn ìlú Germany, tẹ́ ẹ dáwọn ìlú yòókù èdè wọn ni wọ́n fi kọ gbogbo tí wọ́n kọ́ ń bẹ̀ ní tí ọba yé yín lẹ́sẹ̀sẹ̀ mọ́ ẹ̀wẹ̀ tí wọ́n bá yẹn tu ni. ẹ̀yin ọmọ Yorùbá ká mọ́ parọ́ tán ra wa jẹ, ọ̀nà wa jìn, orí ẹ̀rọ ayélujára lásán láti ń pariwo kò jù báyìí lọ. ntẹ́mi ni mo wá fún yín tójú mi rí rèé o.